dùgbẹ̀dùgbẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò lónìí. Ìdùnnú àti ayọ̀ ni mo fi kí yín káàbọ̀ lọ́hùn tó kọjá. Ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé, ọ̀rọ̀ náà ti ń bẹ́yìn yọ̀ báyìí o. Lówùúrọ̀ òní ni Arówólò wá ṣàkọsílẹ̀ wípé òun kò rí ìyàwó òun láti àná. Nínú ìbéèrè tí a béèrè lọ́wọ́ rẹ̀ ló ti fẹ̀sùn kan olùkọ́ni kan wípé òun ló gbé ìyàwó òun sá lọ. Lótìítọ́ ni Adébáyọ̀ kò sí nílé, ṣùgbọ́n gbogbo àmì tí ń bẹ ní ilé rẹ̀ fi hàn pé jíjí ni wọ́n jí olùkọ́ni Adébáyọ̀ gbé. Kí ni àkíyèsí tí ẹ ṣe? Àpẹẹrẹ àjàkú akátá wà nínú ilé náà pẹ̀lú ẹ̀jẹ̀ tó fi hàn wípé agídí ni wọ́n fi wọ́ ẹni tí ó ní ẹ̀jẹ̀ náà jáde. Mo béèrè lọ́wọ́ aládùúgbò rẹ̀ pé ìgbà wo ni wọ́n rí gbẹ̀yìn. Ó ní òwúrọ̀ àná ni. Mo ní ṣé ó kò fi rí rẹ̀ lálẹ́ àná? Ó ní irọ́. Ọ̀gá ọlọ́pàá, àpẹẹrẹ ẹ̀jẹ̀ tí mo rí fi hàn wípé àti àná ni nǹkan ti ṣe olùkọ́ni Adébáyọ̀. Bí ẹni tí a jí gbé ṣe máa wá jí ẹlòmíràn gbé ni kò yé mi o. Ní báyìí, mo fẹ́ kí a jọ dé ilé olùkọ́ni Adébáyọ̀ kí n fojú mi méjèèjì rí àpẹẹrẹ yìí. Bí a bá kúrò níbẹ̀, mo fẹ́ kí a fẹsẹ̀ kan dé ibùdó pápákọ̀ òfurufú kí a jọ ṣàbẹ̀wò sí àwọn ọkọ̀ náà. Ọ̀gá, bí n bá tiẹ̀ máa sá lọ, n kò lè gbàgbé ìwé ìrìnnà mi àti àwọn ìwé ẹ̀rí mi. Ọ̀gá, mo gbàgbọ́ wípé ẹni tí ó páàkì ọkọ̀ yìí fẹ́ kí a gbàgbọ́ pé àwọn méjèèjì ti wọkọ̀ òfurufú sá lọ ni. Kí tún ni ṣíṣe báyìí? Ẹ jẹ́ kí a béèrè nínú àkọsílẹ̀ tí ó wà fún gbogbo ẹni tí ń jáde àti ẹni tí ń wọlé. Ọ̀gá ọlọ́pàá gbà sí Tádé lẹ́nu. Wọ́n lọ yẹ àkọsílẹ̀ wò. Gbangba-gbàǹgbà báyìí ni orúkọ Adébáyọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ti abilékọ Kúdí pé wọ́n ti jáde kúrò nínú ìlú. dùgbẹ̀dùgbẹ̀. Apá kẹjọ bí wọ́n ti rí orúkọ olùkọ́ni Adébáyọ̀ àti abilékọ Kúdí nínú àkọọ́lẹ̀ náà. Ọ̀gá ọlọ́pàá àti Tádé wojú ara wọn. Ọ̀gá ọlọ́pàá wípé Báwo ni olùkọ́ni Adébáyọ̀ ṣe jáde láì mú ìwé ìrìnnà tàbí ìwé ìdánimọ̀ kankan dání? Àfi bí ó bá jẹ́ pé àwọn kọ́ ni wọ́n jáde ní orúkọ wọn. Òótọ́ lẹ sọ Ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé, nítorí n kò rí ìdí tí wọn yóò fi lo ayédèrú ìwé ìdánimọ̀ jáde tí wọ́n á tún lo orúkọ wọn. Ọ̀gá, àkíyèsí mi rèé. Fún àpẹẹrẹ, àkọsílẹ̀ yìí sọ pé agogo 11 ni wọ́n ṣàkọsílẹ̀ yìí, ṣùgbọ́n ní dédé agogo 10 òwúrọ̀ àná ni ọkọ̀ bàálù tèmi gúnlẹ̀ sí pápákọ̀ òfurufú yìí. Mo sì dúró fún 30 ìṣẹ́jú kí abilékọ Kúdí tó wá gbé mi ní pápákọ̀ yìí. Aago 10 àbọ̀ mà nìyẹn. Bẹ́ẹ̀ ni, èmi àti arábìnrin yìí jọ wà nínú ọkọ̀ fún 20 ìṣẹ́jú kí a tó yà sí ìletò tí ìṣẹ̀lẹ̀ àná ti ṣẹlẹ̀. Ìyẹn di aago 11 kù ìṣẹ́jú 10. Yóò dáa fún yín ọ̀gá bí ẹ ti ń fòye bá mi lọ. A jọ fẹsẹ̀ rìn láti ibi tí mo ní wọ́n gbẹ́ kòtò sí títí dé ilé àná fún bí ìṣẹ́jú 3 sí 5. A sọ̀rọ̀ fún bí ìṣẹ́jú 10 kí wọ́n tó bọ́ sí ẹ̀yìnkùlé ní ibi tí wọ́n ti yìnbọn lù wọ́n. Bí abilékọ Kúdí ṣe wá sáré dé pápákọ̀ yìí láti ṣe àkọsílẹ̀ yìí ní dédé agogo 11 ni ó jẹ́ kàyéfì ńlá fún mi. Ó dá mi lójú pé ní àkókò tí à ń ṣàkọlẹ̀ yìí, èmi àti arábìnrin Kúdí sì jọ ń sọ̀rọ̀ ni. Ẹni tó ṣe àkọlẹ̀ yìí kò lè jẹ́ abilékọ Kúdí rárá. Àkíyèsí yín mọ́gbọ́n dání Ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé. Nígbà tí olóyè kúrò ní àgọ́ wa lówùúrọ̀ yìí, mo lọ ṣàyẹ̀wò sí àkọsílẹ̀ yín lánàá. Déédéé aago 11 kọjá ìṣẹ́jú 17 ni ẹ kọ sílẹ̀ wípé wọ́n yìnbọn lu abilékọ Kúdí. Báwo ni ẹni tí ó wà pẹ̀lú yín ní agogo 11 ṣe máa tún wà ní pápákọ̀ nígbà kan náà? Ọ̀gá, fún àrídájú, àfi kí a rí ẹ̀dà ìwé ìdánimọ̀ tí wọ́n fi ṣàkọsílẹ̀ yìí gan-an. wọ́n gbé ìwé náà padà fún akọ̀wé tí ń ṣojú ẹ̀ka náà. Ọ̀gá ọlọ́pàá ní pé kí ó ṣe ẹ̀dà ojú ibi tí àwọn orúkọ náà wà fún àwọn. Kí ó sì jọ̀wọ́ bá wọn ṣe ẹ̀dà ìwé ìdánimọ̀ tí wọ́n fi ṣe àkọsílẹ̀ yìí jáde pẹ̀lú. Akọ̀wé ní kí wọ́n lọ rí olùdarí ẹ̀ka àwọn pé bí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀, gbogbo ohun tí wọ́n béèrè ni àwọn yóò fi ṣọwọ́ sí àgọ́ wọn. Wọ́n ṣe bí ó ti wí. Lẹ́yìn èyí, àwọn méjèèjì pinnu láti pàdé ní àgọ́ ọlọ́pàá ní òwúrọ̀ ọjọ́ kejì. Tádé doríkọ ilé ìtura. Ọ̀gá ọlọ́pàá náà doríkọ ọ́fíìsì rẹ̀. dùgbẹ̀dùgbẹ̀. Nígbà tí ó di ọwọ́ ìrọ̀lẹ́ ní déédéé agogo 7, Ìyábọ̀ ń bọ̀ láti ìpàdé ìrọ̀lẹ́ tí wọ́n máa ń ṣe ní ilé ìjọsìn wọn. Òun àti Fèyí ṣará lọ́wọ́.
ó ń gbésẹ̀ nílẹ̀ nítorí ọ̀nà tí yóò gbà yà sí ilé rẹ̀ máa ń dá gan. Kò sì fẹ́ kí ilẹ̀ kí ó ṣú biribiri kí ó tó gbabẹ̀ kọjá. Bí ó ti dé oríta tí ó yà sí ọ̀nà náà, ó ṣàkíyèsí pé arákùnrin kan rọ̀gbọ̀dọ̀ tí ó fi fìlà bojú dorí kọ ọ̀dọ̀ rẹ̀. Ìyábọ̀ tẹsẹ̀ mọ́rìn, ó ń wọ́ Fèyíṣará lọ túrútú. Ọkùnrin yìí tẹsẹ̀ mọ́rìn, ó ń súnmọ́ Ìyábọ̀ díẹ̀díẹ̀. Ẹ̀rù ń ba Ìyábọ̀ ṣùgbọ́n ó ń ṣọkàn akin. Nínú ọkàn rẹ̀ ó ń rò ó wípé irú kí leléyìí? Elédùwà má mà jẹ́ n rógun ìfipábánilòpọ̀ kẹ́. Kí ló wá mú mi lọ pàdé lónìí? Kí ló mú mi gbabí gan-an? Láì ṣe pé n kò mọ irú itú tí àwọn ọmọ gòfé máa ń pa ní ọ̀nà yìí nírú àkókò báyìí. Ṣùgbọ́n ìtàkùn tó ní kérin má wọdò ni màá fọ̀rọ̀ náà ṣe. Tòun tẹrin ni wọ́n máa jọ lọ. Wọ́n jẹ́ kí ó mọ̀ wípé obìnrin tó ju ọkùnrin lọ ni mí. Nígbà tí ó ṣe díẹ̀, tí ó rí pé ọkùnrin náà súnmọ́ òun gidigidi, Ìyábọ̀ kí Fèyíṣará mọ́lẹ̀, ó fẹ́ máa sá a lọ. Bí ó ti ṣe léyìí ni ọkùnrin náà wípé, èmi bàbá Fèyíṣará ni. Ìwọ bàbá kí ni? Ìyábọ̀ rìn síwájú díẹ̀ kí ó tó wẹ̀yìn. Ó dá ohùn náà mọ̀ bí ẹni mowó. Ohùn Àyìnlá ọ̀rẹ́kùnrin rẹ̀ tí ó fún un lóyún tí ó sá lọ ni. Bí ó ti wẹ̀yìn ni ó wípé, Ìwọ bàbá kí ni? èmi bàbá Fèyíṣará ni. Ṣé n kò sọ fún ọ pé o kò lọ́mọ lọ́dọ̀ mi ni? Ìwọ ọkùnrin burúkú yìí, kí ló ń wá mi ká fún? Abba Ìyábọ̀, ṣebí mo ti bẹ̀ ọ́. Ìyábọ̀ ti ọwọ́ bọ báàgì rẹ̀. Ó mú ọ̀bẹ ìléwọ́ pélébé kan jáde. Ó wípé, Bí o bá gbìyànjú àti súnmọ́ mi, ọ̀bẹ yìí ni màá fi túfùn rẹ lé ọ lọ́wọ́. Àfírá, súnmẹ́yìn. Abba Ìyábọ̀, ṣebí mo ti bẹ̀ ọ́. Mo mọ̀ pé inú ní ń bí ọ, ṣùgbọ́n bá a bá gbàgbé ọ̀rọ̀ àná, a kì í rẹ́ni bá ṣeré. Ìwọ kì í ṣe ni à ń bá ṣeré. Ìbáṣepọ̀ má ti kú lọ́jọ́ kìíní àná. Nígbà tó o fún mi lóògùn jẹ, sẹ́ni wàá máa pòwe mọ́ báyìí. Ìwọ ló lè kórè ọkùnrin yìí. Ìyábọ̀, ìgbà ẹmọ nìyẹn. Tọmọdé sì ni mo ti bọ́. Ìmọ̀ràn àwọn ọ̀rẹ́ mi ni mo tẹ̀lé. Ǹbámọ̀ má ṣe é, mo ṣe tán dáa pọn. Wò ó, ẹ̀bẹ̀ náà ṣáà ni màá máa bẹ̀ ọ́. Má bínú sí mi. Ẹ̀bẹ̀ òṣìwò ló ń bẹ̀ mí. Irú ẹ̀bẹ̀ wo gan-an ló ń bẹ̀ mí? Ìwọ Àyìnlá, ìwọ tí mo fi gbogbo ilé ayé mi lé lọ́wọ́, ìwọ tí n kò finú méjì bá lò, àbí o ti gbàgbé ni? Jẹ́ kí n rán ọ létí, lórí ìwà Àyìnlá játijàti yìí ni mo ń tọ́gun bàbá mi kan ṣoṣo tó kù mí kù sí kí a lè sanwó iléèwé rẹ. Èyí tó kù nínú owó náà, orí àìsàn ìyá rẹ màlá lé lórí. Ìwọ wá fún mi lóyún tán, ó tún fún mi lóògùn jẹ. Òtútọ́ síbẹ̀ o, ó tún gbé mi délé ìwòsàn tán, ó gbé mi jù sílẹ̀, ó tún fẹsẹ̀ fẹ́. Kò sì máa wò ó. Ẹ̀rù pé mo ti pànìyàn ló bà mí lọ́jọ́ náà tí mo fi fẹsẹ̀ fẹ́. Ṣebí sísá tí mo sá lọ́jọ́ kìíní àná ló sọ mí dà láàbò ara dòní. Ọkọ̀ èrò tí mo wọ̀ lọ́jọ́ náà ló forí sọgi tí mo fi di èrò ilé ìwòsàn. Bí wọ́n ti fi mí sílẹ̀, ìtìjú kò lè jẹ́ n padà wá bọ́. Bó ti ń wò mí yìí, obìnrin kan ò lóyún àárọ̀ dalẹ́ fún mi rí. Ìdí nìyí tí mo fi pamọ́ pọ̀ pé kí n wá bẹ̀wọ̀ àti Fèyíṣará pé kí ẹ dáríjì mí. Bí ẹlẹ́ṣẹ̀ bá ti mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀, kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Kí ló wá dé, Ìyábọ̀? Kí ló wá dé látijọ́ tí mo ti ń bẹ̀ ọ́ wá? Ìyábọ̀ kò fèsì sí gbogbo ọ̀rọ̀ tí Àyìnlá sọ kalẹ̀. Àyìnlá tọwọ́ bọnú àpò. Ó mú ìwé sọ̀wédowó jáde tí a ti kọ orúkọ Fèyíṣará sí pẹ̀lú 200 Ó nawọ́ sọ̀wédowó náà sí Fèyíṣará pé kí ó gbà. Wò ó, kí o lè dá ọ lójú pé mo ti ṣetán láti bẹ̀rẹ̀ sí ní ṣe ojúṣe mi lórí Fèyí. Ṣùgbọ́n Ìyábọ̀ kò jẹ́ kí Fèyíṣará gbà á. Ó wọ́ ọmọ rẹ̀ mọ́ra, ó tẹ̀síwájú ìrìn rẹ̀. Ó ní, Ó ṣe olówó igbó, èmi àtọmọ mi kò fẹ́ràn lọ́wọ́ rẹ. Ṣé lójú rẹ, èmi àtọmọ mi jẹ ní tí ìyà ń jẹ? Irọ́ o, n kò ní ìyà ń jẹ yín o. Àní kí o jọ̀wọ́ dáríjì mi kó o fún mi láǹfààní kí n ṣe ẹ̀tọ́ baba lórí Fèyíṣará. Wò ó, bó jẹ́ ìdáríjì ni òun wá. Èmi Ìyábọ̀, n kò lè dáríjì ọ́ láéláé. Ṣùgbọ́n o, bó bá dá ọ lójú pé lóòótọ́ ló fẹ́ ṣojúṣe rẹ lórí Fèyíṣará, kí n tó lè gbà ọ́ gbọ́ rárá, wàá kọ́kọ́ lọ sọ fún ìyàwó ilé rẹ wípé o ti bímọ síta. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀, wàá tún lọ sí ilé ìwé ìròyìn láti lọ ṣèkéde fún gbogbo ayé bí oyún Fèyíṣará ṣe jẹ́. Lálàṣe èyí, èmi rẹ ò lọ́rọ̀ o. Ìyábọ̀, ìyẹn á le díẹ̀ lọ́wọ́ yìí o. Ọ̀dà náà kò sọ̀rọ̀. Ọmọ tèmi kì í ṣe ọmọ tó ń gbé pamọ́ nítorí kì í ṣe ọmọ àlè. Dúró, kì í ṣe pé kò ṣeé ṣe. Dúró kó gbọ́ mi, yóò kàn nira lọ́wọ́ yìí ni. Yóò nira. Yóò nira àbí? Yóò nira fún ọ láti sọ fún gbogbo ayé pé wọ́n ní bàbá Fèyíṣará. Kí ló wá ń wá wá ká fún un? Àní ọmọ mi kì í ṣe ọmọ tí wọ́n ń gbé pamọ́ bí ọ̀rọ̀.
kì í ṣe ọmọ àlè. kí o lè gbà mí gbọ́ pé mo fẹ́ ṣe bàbá fún ọmọ mi. Àyìnlá tún kí ọwọ́ bọ àpò rẹ̀ kejì. Ó mú ẹ̀dà ìwé àkọọ́lẹ̀ rẹ̀ bí ó bá papòdà tán jáde. Ó fi hàn Ìyábọ̀. wò ó Ó nawọ́ sí ìwé náà fún Ìyábọ̀ pé kí ó wò ó. wò ó ìwé àkọọ́lẹ̀ mi bí n bá papòdà rèé. wò ó orúkọ tí ń bẹ ń bẹ̀. Fèyíṣará ni mo fi gbogbo ìní mi fún gẹ́gẹ́ bí ọmọ bí n bá papòdà. ojúlówó ìwé yìí ń bẹ ní ọwọ́ agbẹjọ́rò mi. wò ó Ìyábọ̀, mo mọ̀ wípé mo ti ṣì ọ́ ṣẹlẹ́dàá rẹ. bó o ní o kò ní dáríjì mí, mo gbà, mo gbọ́. ṣùgbọ́n jọ̀wọ́ má ṣe bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ. má ṣe jẹ́ kí ìbínú rẹ sí mi ran ọmọ wa. wò ó n kò ní kí o yí orúkọ Fèyíṣará padà sí orúkọ mi. rárá, jẹ́ kí o máa jẹ́ orúkọ bàbá rẹ lọ. ṣùgbọ́n kó fún mi láǹfààní láti jẹ́ kí Fèyíṣará mọ̀ mí ní bíi bàbá. Àyìnlá, gbọ́ mi kí o gbọ́ mi dáadáa. pé mo dúró bá ọ sọ̀rọ̀ lásán. torí Fèyíṣará ni. báyìí sì ní í ṣe nǹkan mi. kò yí padà o. n kò lè gbà kí o gbọ́mọ mi pamọ́ síbì kan bí ọmọ àlè. kò ní rárá. ó sọ̀jọ́ ní ṣùgbọ́n kò ṣe nawọ́ sí lọ. ó dáná fún mi láyè díẹ̀ kí n fi ṣètò ọ̀nà tí n ó gbé gbà. ṣùgbọ́n jọ̀wọ́ jẹ́ kí Fèyíṣará gbà yí lọ́wọ́ mi ná. Ìyábọ̀ kò tilẹ̀ fèsì sí ọ̀rọ̀ Àyìnlá rárá. Ó kì Fèyíṣará mọ́lẹ̀. Ó ń bá tirẹ̀ lọ. Bí ó ti ń lọ ló ń wí pé. bí o bá ti ṣe ohun tí ó yẹ kí o ṣe, àyè á gbà ọ́. ṣùgbọ́n lọ́wọ́ yìí o, kò sí àyè. ó dàbọ̀. Ní òwúrọ̀ ọjọ́ kejì, Tádé àti ọ̀gá ọlọ́pàá ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nínú ọ́fíìsì ọ̀gá níbi tí wọ́n ti ń retí èsì àwọn ẹ̀dà káàdì ìdánimọ̀ tí wọ́n béèrè láti pápákọ̀ òfurufú. Ọ̀gá ọlọ́pàá wojú Tádé. Ó ní. Ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé, gẹ́lẹ́ tí a kúrò ní pápákọ̀ òfurufú lánàá ni mo bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí ohun tí ẹ sọ lánàá nípa olóyè Arówólò àti ìyàwó rẹ̀. gbogbo ohun tí ẹ sọ pátá ló bọ́ sóòótọ́. ní gẹ́lẹ́ tí bàbá abilékọ Kúdí kú tán ní ọ̀gbẹ́ni Adéwálé Ògúnjìmí yí orúkọ rẹ̀ padà tí ó di Arówólò. kò tiẹ̀ sí iṣẹ́ kan pàtó tí ó ń ṣe yàtọ̀ sí wípé ó mójútó gbogbo dúkìá bàbá ìyàwó rẹ̀. nínú àwọn ìpè tí mo ṣe, ìwé ìkọ̀sílẹ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyàwó rẹ̀ ti fún un, ṣùgbọ́n gbogbo rẹ̀ ló forí ṣọpọ́n. bí wọ́n bá kórìíra ara wọn tó bẹ́ẹ̀, kí ló wá dé tí olúkálùkù bá tirẹ̀ lọ? ìdí tí gbogbo rẹ̀ fi forí ṣọpọ́n kò yé mi. ṣé wọ́n máa ń sọ ẹran mọ́ kan kíkan kọ̀ọ̀kan pa ni? ọ̀gá, lójú tèmi ìdí tí gbogbo rẹ̀ ṣe ń forí ṣọpọ́n ní láti wà nínú àkọọ́lẹ̀ olóògbé bàbá abilékọ Kúdí. mo gbà wípé ìwé yìí ni ó fún Adéwálé Ògúnjìmí ní àǹfààní láti máa ṣe kò kárí gbogbo dúkìá tí bàbá abilékọ Kúdí fi sílẹ̀ fún Kúdí. inú abilékọ Kúdí kò dùn nítorí pé Arówólò ni yóò máa là lé lọ́wọ́. ìdí rèé tí ó fi kọ̀wé ìkọ̀sílẹ̀. ṣùgbọ́n bí n bá fira mi sípò Adéwálé Ògúnjìmí, mi kò ní lajú mi sílẹ̀ kí ìkòkò ọbẹ̀ mi ó bọ́ mọ́ mi lọ́wọ́. bí a bá fẹ́ mọ òkodoro inú ìwé yìí, àfi bí a bá yọjú sí amòfin tí ó ṣàkọsílẹ̀ ìwé náà fún bàbá abilékọ Kúdí ní ìgbà náà. èyí tí ó yà mí lẹ́nu jù ni wípé kò tiẹ̀ sí àkọọ́lẹ̀ kankan nípa ọ̀gbẹ́ni Adéwálé Ògúnjìmí rárá kí ó tó di Arówólò, àyàfi wípé òjíṣẹ́ bàbá Kúdí ní í ṣe. ọ̀rọ̀ náà mú fura dání. ọ̀rọ̀ mi ṣẹ̀ ń yé yín bọ̀ ni. tí a bá ń wá ẹni tí ó ní ìdí láti pa abilékọ Kúdí, Arówólò ni ẹni afurasí kìíní. ṣùgbọ́n n kò tí ì rí àrídájú. a ní láti wá ìwádìí ohun gbogbo dájú kí a sì gbá èyí tí ń ṣe òótọ́ ibẹ̀ mú. ẹ̀rí la nílò. bí a kò bá ní ẹ̀rí, a kò lè kojú Arówólò pẹ̀lú àhesọ̀rọ̀ lásán. ọ̀gá, lóòótọ́ la nílò ẹ̀rí. ìdí nìyí tí mo fi padà sí pápákọ̀ òfurufú lẹ́yìn tí a kúrò níbẹ̀ lánàá. bí mo ti darí padà sí ilé ìtura mi lánàá ni èrò náà sọ sí mi lọ́kàn. mo bá padà sí ìdíkọ̀ tí ọkọ̀ Adébáyọ̀ àti Kúdí wà. mo lọ béèrè lọ́wọ́ àwọn tí ń ṣàkóso ìgbọ́kọ̀sí náà wípé ǹjẹ́ wọ́n ṣàkíyèsí àkókò tí a páàkì ọkọ̀ náà sí àkàtà wọn. bí wọ́n ti gbéwèé jáde, àkọọ́lẹ̀ fi hàn wípé aago 12:30 ọ̀sán ni a páàkì ọkọ̀ méjèèjì síbẹ̀. èyí tó ṣe pàtàkì báyìí ni bí a ṣe máa mú ẹni tí ó páàkì ọkọ̀ náà. ohun tí mo pinnu láti ṣe lẹ́nu òṣìṣẹ́ ìdíkọ̀ náà nìyí. tí ó bá dé. bí ó bá ti dé. bẹ́ẹ̀ ni ọ̀gá, tí ó bá débí lónìí. mo béèrè ẹni tí ó wà lẹ́nu iṣẹ́ nígbà náà. wọ́n ní ó ti ṣíwọ́ iṣẹ́. mo bá ní kí wọ́n sọ fún un pé kí ó yọjú sí àgọ́ ọlọ́pàá lówùúrọ̀ yìí kí ó tó wọṣẹ́. Bí Tádé ti ń parí ọ̀rọ̀ rẹ̀ ni ìkan nínú àwọn ọlọ́pàá wọlé wá pẹ̀lú ìwé lọ́wọ́. Ó bẹ́rí fún ọ̀gá, ó sì kó ìwé ọwọ́ rẹ̀ sí orí tábìlì. Ó wí pé. ọ̀gá, wọ́n fi àwọn ìwé yìí ṣọwọ́ sí wa láti pápákọ̀ òfurufú. ó ṣe
ìwọ padà sẹ́nu iṣẹ́ rẹ̀. bí ó ti fẹ́ padà ní ó rántí ọ̀rọ̀ kan ó yí padà ó ní. ọ̀gá àti wípé kí tún ni. arákùnrin kan wà níta ó ní òun béèrè ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé láti ibi ìgbọ́kọ̀sí ti pápákọ̀ òfurufú. ó ṣe ẹ mú lọ jókòó sí inú yàrá ìfọ̀rọ̀wánilẹ́nuwò àkọ́kọ́ ẹ ní kí ó jókòó díẹ̀ pé à ń bọ̀ wá. bí ọlọ́pàá náà ṣe fẹ́ máa lọ ni ọ̀gá ọlọ́pàá pè é padà. wò ó n kò ní kí ẹ kó láyà jẹ o kì í ṣe ọ̀daràn bẹ́ẹ̀ sì ni kì í ṣàfurasí. bí ọlọ́pàá náà ti bọ́ síta ni Tádé àti ọ̀gá ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò àwọn ìwé náà. ohun tí wọ́n rí níbẹ̀ kò yà wọ́n lẹ́nu rárá. nínú ẹ̀dà ìwé káàdì tí orúkọ abilékọ Kúdí wà àwòrán obìnrin mìíràn ló wà níbẹ̀. ọ̀gá ọlọ́pàá mú èyí tí orúkọ Adébáyọ̀ wà ó nà án sí Tádé. ó ní. n kò mọ olùkọ́ni Adébáyọ̀ ṣùgbọ́n ó dá mi lójú pé àwòrán tí ó wà níwájú ẹ̀dà ìwé káàdì ìdánimọ̀ yìí kì í ṣe ti Adébáyọ̀. ọ̀gá mo gbà yín gbọ́ bí ti abilékọ Kúdí bá ti gbérú àwòrán yìí dájúdájú òfegè ní ti olùkọ́ni Adébáyọ̀ náà nìyẹn. bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí a fi àkókò ṣòfò ẹ jẹ́ kí a yọjú sí àlejò wa pẹ̀lú àwọn àwòrán yìí bóyá ó lè dá ẹnikẹ́ni mọ̀ nínú àwọn méjèèjì. dùgbẹ̀dùgbẹ̀.